Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ẹ ti ń láǹfààní àti gbọ́ mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Dùn Lédè. Ẹwà wa, òun ni èdè wa. Yorùbá dùn lọ́rọ̀, ẹ jẹ́ kí a máa sọ. Ohun tí a máa gbé yẹ̀wò lórí ètò lówùúrọ̀ yìí ni òwe tí ó sọ yìí pé ilé olóore kì í jó tán, tìkà kì í jó kù. Kí ni ìtumọ̀ òwe yìí àti pé àwọn àyè bo ni wọ́n máa ń lo irú òwe yìí sí? Lákọ̀ọ́kọ́, òwe yìí jẹ́ òwe kan tí ó ń fi rinlẹ̀ wípé gbogbo ohun tí ẹ̀dá bá ṣe láyé, ẹ̀dá ò kẹsàn-án rẹ̀. Tí wọ́n bá ń sọ pé ilé olóore kì í jó tán, ṣé wọ́n ń sọ̀rọ̀ nípa wípé ilé ò mọ jó títí tí ó fi jó tán ni? Rárá o. Tí a bá ń sọ pé ilé olóore kì í jó tán, ìtumọ̀ ẹ̀ ni wípé nǹkan tí ẹni tó nínú rẹ̀, ẹni tó ń ṣòótọ́, ẹni tó ń ṣe dáadáa, tí aburú bá wá ṣẹlẹ̀ sí, ààyè àti máa yọ kúrò nínú aburú yẹn yóò máa yọ. Tí irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbí lónìí, ó kú kí àkóbá débá tàbí kí ìyẹpẹrẹ kó débá, ẹ̀rí kékeré kan ó já wá láti ibì kan tí ó máa fi rinlẹ̀ wípé ẹni yìí kò tọ́ sí ìjìyà yìí. Bẹ́ẹ̀ sì náà ni tìkà kì í jó kù. Tí ìkà bá ń ṣe nǹkan, kò pọn dandan kí ilé ìkà kó dàwó lódidi ká tó mọ̀ pé ìkà ni. Bíi kí ìyẹpẹrẹ kéékèèké kó máa dé bá wọn ní àyè ibi tí kò yẹ kí wọ́n ti dẹni yẹpẹrẹ, kí á sì má rí nǹkan kan gbà wọ́n lẹ̀ kúrò níbi ìyẹpẹrẹ yẹn. Ó ní wọ́n sọ pé ilé ìkà kì í jó kù, pé gbogbo nǹkan ìkà àṣetẹ́ òun ni wọ́n á máa ṣe. Bákan náà, láti fi kí òwe yìí lọ́wọ́, àwọn Yorùbá máa ń sọ wípé kàkà kí ọmọ olóore jì sí kòtò, mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀, ní èyí tó ń fi rinlẹ̀ wípé gbogbo ohun tí ẹ̀dá bá ṣe láyé, ẹ̀dá ò kẹsàn-án rẹ̀. Èyí ni fún tòní, a ó ní ìpàdé ayọ̀ nígbà mìíràn.